Yoruba Legit Plus, the hope of entertainment. Ẹ káàbọ̀ sórí ìkànnì Yorùbá Legit Plus tí a ti máa ń sọ̀rọ̀ nípa ìtàn ìgbésí ayé àwọn gbajúgbajà òṣèré àti àṣeyọrí wọn. Gbajúgbajà òṣèré tí a máa sọ̀rọ̀ rẹ̀ lónìí yìí ni ọmọbìnrin kékeré tí ó di olùdásílẹ̀ àwọn fíìmù káàkiri àgbéléwò tí a mọ̀ sí Olúwafísáyọ̀mí Àbẹ̀bí. A fẹ́ sọ nípa ìtàn ìgbésí ayé àti àṣeyọrí ọmọbìnrin náà tó di àpẹẹrẹ fún àwọn ọmọdé àti àwọn òṣèré tuntun. Ní báyìí, Físáyọ̀mí Ọlámídé Àmọ̀dẹ́májà tí gbogbo èèyàn mọ̀ sí Físáyọ̀mí Àbẹ̀bí ni a bí ní ọjọ́ keje oṣù karùn-ún ọdún 2010 ní Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn. Ó dàgbà nínú ìdílé tó ní ìtọ́nisọ́nà àti ìfẹ́ gidi sí iṣẹ́ òṣèré. Ìyá rẹ̀ Mrs. Bukola Àmọ̀dẹ́májà ìyá rẹ̀ rí la fi hàn yín lójú àwòrán yìí. Ìyá rẹ̀ lílé tó ń jẹ́ Bukola Àmọ̀dẹ́májà. Òun ni Mrs. Bukola Àmọ̀dẹ́májà ni òun lolùdarí olùtọ́jú iṣẹ́ rẹ̀ láti kékeré dé òní. Ìfẹ́ rẹ̀ sí eré bẹ̀rẹ̀ láti kékeré. Ó kópa nínú eré ṣọ́ọ̀ṣì, ó sì fi ìmúlò rẹ̀ hàn láti ọjọ́ orí kékeré. Ní ọdún 2019, ó gba ìkọ́ni ní Ìbàdàn Acting Studio lábẹ́ ìtọ́nisọ́nà olùkọ́ olókìkí Túndé Ọlá Yusuf. Ní ọdún 2021, Físáyọ̀mí dá fíìmù àkọ́kọ́ tirẹ̀ sílẹ̀ tó ń jẹ́ Àbẹ̀bí, tó sì sorúkọ rẹ̀ ní Àbẹ̀bí. Fíìmù náà rèé lójú ìwòyí yìí. Fíìmù tó ṣe lọ́dún náà lọ́hùn-ún, òun náà rèé tó ń pè ní Àbẹ̀bí, tó pe àkọlé eré náà ní Àbẹ̀bí. Ọmọ ọdún 10 ló wà tó fi ṣe fíìmù náà. Físáyọ̀mí Àbẹ̀bí òun lolùdarí fíìmù náà tí a pè àkọlé rẹ̀ ní Àbẹ̀bí. Fíìmù yìí ló dá orúkọ rẹ̀ sílẹ̀ nípa àṣeyọrí àti ọgbọ́n tó fi ṣe ìtàn tó ní ìtẹ́lọ́rùn. Lẹ́yìn yẹn, ó tún di olùdarí fíìmù tó kù fún ìmísí àti àtinúdá. Físáyọ̀mí Àbẹ̀bí tún jẹ́ olùdásílẹ̀ àti olùdarí àwọn fíìmù tó gbajúgbajà jùlọ tí gbogbo ayé ń wò. Àwọn fíìmù Físáyọ̀mí Àbẹ̀bí ni wọ̀nyí: Àbẹ̀bí ló ṣe ní 2021, Ọmọlára 2022, Ọkọ Omi ó ṣe yẹn ní 2023, Ìlérí Olúwa ó ṣe yẹn 2024, Simi òun náà jáde ní 2024, Distance Between Us Ìjìnnà Láàrin Wa ó ṣe yẹn náà 2024, Ògbójú Ọmọ Prophetess 2025, Prophetess 2025, Capability 2025 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Màá fi àwọn fíìmù àgbéléwò náà hàn wá ní ìsìn.
Àbẹ̀bí leléyìí tó kọ́kọ́ ṣe. Then lẹ́yìn yẹn òun náà ló tún ṣe fíìmù yìí tá a mọ̀ sí Prophetess. Ó tún ṣe Ògbójú Ọmọ, fíìmù tá a mọ̀ sí Ògbójú Ọmọ. Òun ló tún ṣe Distance Between Us, Ìjìnnà Láàrin Wa. Ó ṣe Àbẹ̀bí Ẹlẹ́dùn Àrà. Ó tún ṣe Tractability tó ń ṣe àfihàn ẹ̀ lórí YouTube ẹ̀ lè fi Fisáyọ̀mí Àbẹ̀bí TV nísìn. So ọdún yìí ló dé ilé ilẹ̀ lọ bá wa wò ó lórí ìkànnì rẹ̀ Fisáyọ̀mí Àbẹ̀bí TV. Ó ṣẹ̀ṣẹ̀ ṣe léyìí ni inú oṣù yìí náà ni ló fi Tractability yìí sí orí ìkànnì rẹ̀. So fíìmù rẹ̀ tó ṣe latest lélẹ̀. So eléyìí Sinmi ó ṣe fíìmù èrí náà. So ẹni tó jẹ́ bàbá fún Fisáyọ̀mí Àbẹ̀bí ni ẹni tá à ń wò lójú wọn wa yìí. Òun là ń pè ní Mr. Amọ̀dẹ́májà. Òun gangan ni bàbá Fisáyọ̀mí Àbẹ̀bí fún ẹni tí kò bá mọ bàbá Fisáyọ̀mí Àbẹ̀bí. Fisáyọ̀mí Àbẹ̀bí lọ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní Bódìjà International School kó tó ṣẹ̀ wá níbi tó ti jáde kó tó ṣẹ̀ wá rí admission sí Lee City University ní oṣù kínní nínú ọdún tá a wà nínú ẹ̀ yìí. Òun leléyìí níbi tó ti ń ṣe matric ẹ̀ fún àwọn ọmọ àṣẹ̀ṣẹ̀wọlé Lee City University. So Fisáyọ̀mí ṣe àwọn fíìmù náà àti àwọn fíìmù tó kù. So òun ló fi jẹ́ gbajúgbajà òṣèré. Ó tún jẹ́ pé Fisáyọ̀mí Àbẹ̀bí ni olùdásílẹ̀ gangan tí àwọn fíìmù wọ̀nyí Àbẹ̀bí, Distance Between Us, Tractability àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìyẹn túmọ̀ sí pé kì í ṣe òṣèré lásán ṣùgbọ́n olùṣàkóso iṣẹ́ àti agbára iṣẹ́ tuntun nínú Nollywood fíìmù àgbéléwò ni. Ní àfikún sí fíìmù tó dá Fisáyọ̀mí Àbẹ̀bí tí Fisáyọ̀mí Àbẹ̀bí kópa nínú rẹ̀. Àwọn fíìmù tí Fisáyọ̀mí Àbẹ̀bí kópa nínú rẹ̀ ní Àpárá, Eré Ẹran, Níbo la wà, Fìrì, Táwàkálítù, Pink Beret, Silence Forever, Sinmi. Bọ̀rọ̀kìnní ló ti kọ́kọ́ ṣe. So Bọ̀rọ̀kìnní yẹn ló gbé jáde nínú fíìmù àgbéléwò. Ní báyìí ó tún kẹ́kọ̀ọ́ ní Bódìjà College Ìbàdàn níbi tó ti darapọ̀ ẹ̀kọ́ pẹ̀lú iṣẹ́ òṣèré àti ìdásílẹ̀ fíìmù. Ó tún ṣiṣẹ́ láti dá àjọ tó máa ń ran àwọn ọmọ aláìlera àti aláìní lọ́wọ́. Fisáyọ̀mí Àbẹ̀bí ti fi hàn pé ọjọ́ orí kì í dá ẹ̀bùn dúró. Ó jẹ́ àmì àpẹẹrẹ pẹ̀lú ìfẹ́, ìtẹ́sí àti ìtẹ̀síwájú gbogbo ohun tí ó dára níṣẹ̀lẹ̀. Ẹ ṣeun fún bí ẹ ṣe wo ìtàn yìí lórí ìkànnì Yorùbá Legit Plus. Ẹ máa ṣe gbàgbé láti bá wa subscribe àti fi láìkì pín fún àwọn èèyàn yín. Ẹ tún lè kọ orúkọ òṣèré tí ẹ fẹ́ ká sọ ìtàn rẹ̀ àbí sọ ìtàn wọn ní ìpínlẹ̀ ní orí ìkànnì tó bá ń bọ̀. Ẹ tún lè fi yẹn ṣọwọ́ sórí comment section. Òṣèré tẹ́ bá fẹ́ ká sọ̀rọ̀ nípa wọn ẹ lè fi sórí comment section. So báyìí ni ìtàn ìgbésí ayé Àbẹ̀bí ṣe lọ tó ṣe ń ṣe dáadáa nínú fíìmù àgbéléwò. Ẹ jọ̀ọ́ ẹ bá wa wo àwọn fíìmù tó ti ṣe. A máa tún fi ṣe àfihàn ẹ̀ lẹ́yìn fídíò yìí. Ẹ jọ̀ọ́ ẹ bá wa like, kẹ́ bá wa subscribe sórí YouTube channel yìí
so àwọn fíìmù ẹ̀ tó jẹ́ Tractability ó ń show lórí Fisáyọ̀mí Àbẹ̀bí TV, ó tún ń show lórí Yorùbá Legit Plus yìí. Àwọn fíìmù ẹ̀ kọ̀ọ̀kan náà tún ń show. Ẹ jọ̀ọ́ ẹ lọ bá wa wo fíìmù yìí, Tractability tá a sọ̀rọ̀ ń pa yìí. Ilé ló ṣẹ̀ gbé jáde, òun ní latest fíìmù ẹ̀. Eré àgbéléwò tó ṣẹ̀ gbé jáde, Ayọ̀ọ́lá Ìyá wà ń bẹ̀, Fisáyọ̀mí Àbẹ̀bí fúnra ẹ̀ wà ń bẹ̀ àtàwọn òṣèré tó kù náà. So ẹ jọ̀ọ́ ẹ lọ bá wa wo fíìmù yìí. Ẹ ṣé púpọ̀, ẹ bá wa like, ẹ bá wa share, ẹ jọ̀ọ́ ẹ bá wa like, ẹ bá wa share, ẹ bá wa comment. Ẹ ṣé púpọ̀, a dúpẹ́ lọ́wọ́ yín fún bẹ́ẹ̀ ṣe àkókò tẹ́ lò tá ti fi wo ìkànnì yìí. Ẹ ṣé púpọ̀. Ẹ sì má gbàgbé láti wo àwọn fíìmù lẹ́yìn eléyìí tá máa drop. Ẹ ṣé gan ni o, a dúpẹ́. I'm taking you to your room upstairs where you can have a sound sleep, okay? Yeah, stand. Òpònú ayéràdà wo ló park mọ́tò sẹ́yìn mọ́tò wa? Ọmọ tálíkà tí wọ́n fi owó tọ́ wo ló park mọ́tò sẹ́yìn mi? Hello, who is there? Hello. Yes, house. Aunty, ẹ má bínú. Ẹ jọ̀ọ́ èmi ni mo park ẹ. Màá mú òfin kúrò sí ẹ má bínú. Ẹ rí pé stupid gan. Ẹ gọ̀ ẹ dẹ̀ fi ẹnu ọra. Mo rò pé àgbàlagbà lẹ pera yín ẹ̀ ń ṣe láńgbáláńgbá ẹ̀ ó bẹ́ ṣe ń ṣe. Mo dẹ̀ ṣúwọ̀ pé wọn ò fi owó tọ́ yín rárá. Torí tí wọ́n bá fi owó tọ́ yín ẹ̀ ní park pangolo ìsẹ́yìn bébì mi. Excuse me. Àgbàlagbà lẹni tó ń bá sọ̀rọ̀ yìí náà. Kí ló ṣẹlẹ̀ tó ń sọ̀rọ̀ tí wọ́n ṣàkàṣàkà ta ni ẹ́? Oh, shut up. Shut the trap. Ta ló gbẹ́rọ̀ sí ẹ lẹ́nu? When I am talking, you do not talk. As you don't even breathe. I'm talking to your sister. Sister mi, ó máa ń bá mi dáṣà. Ó ń sọ fún mi pé let the poor not breathe. Ta ló ń bá sọ̀rọ̀? Ṣó yá wèrè ṣá? Sister mi ṣé bẹ́ẹ̀ máa wò ó ràn lélẹ̀ ni? Mo ra ti tẹ́lẹ̀ náà. Ṣé bí wakọ̀ páàkì mọ́tò sígbà ẹni kò ṣe pé bí èmi àti àjọ níjà ti tẹ́lẹ̀. Ó rẹ̀ ti bẹ̀ pé kó má bínú kí ló dé tó ń bú èmi àtàbúrò mi báyìí. Kí ló dé kí ló ṣẹlẹ̀? Ó ti yé mi. So family tálíkà lẹ ti wá. Wọ́n ló ṣe ní invite láti fi ẹnu sínú ọ̀rọ̀ tí mo sọ. Abimbola, are you crazy or something? Abimbola, it's okay. Babe, it's okay. This bitch slapped me. She slapped me. Abimbola pa, dá mi lóhùn. Clayton Magbaleti now. Èmi ò mean àti assault. But ó kàn sọ̀rọ̀ ṣàkàṣàkà sí sister mi. Wọ́n kàn wò pé kí n dá padà kí n gbé sí factory reset ní kórí ẹ̀ pé wá. Ẹ má bínú. Jọ̀wọ́ ṣé o rí pé àgbàlagbà ni wọ́n kí ló tí wàá máa bá wọn sọ̀rọ̀ báyẹn? Sórí ẹ̀ dàrú ni. Bóòtù kan tú lórí ẹ̀ ni. Ìyàn park mọ́tò ṣàkàṣàkà sí ibà mò ń bá wí. Ó dẹ̀ sọ pé kí ló ti máa bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. Tálí ẹ̀ kò gbẹ̀yìn láì ṣe mi. So stupid. Ìkan jẹun lórí ẹ̀ ni. Ẹ ti ẹ̀ délé náà kẹ́ tó máa bá búrò yín wí náà. Àǹtí ọkọ ẹ ni mo jẹ́. Àǹtí ẹ jọ̀ọ́ ṣẹgbọ́ ẹ má bínú fún nǹkan tó ṣe ṣẹgbọ́ mo understand kí dé ṣe báyìí ẹ jọ̀ọ́ ẹ má bínú ṣẹgbọ́. Bámijí ṣé bó ṣe máa dá ẹjọ́ yẹn nìyẹn bó ṣe máa dá nìyẹn tí kò bá ṣe pé mi ò like domestic violence màá ní kó ti panel beat àwọn méjèèjì sísìn bá mi nílé tí bá jẹ́nu mọ́tò yẹn síwájú ẹ̀yà á ga jù ẹ lọ. ọmọ bá mi máa kú. mo dèrò bóyá àwọn èèyàn fowó sí mi lọ́wọ́ dáadáa lénìí o. Kí ló rí? mo rò bí apáwó dáadáa lénìí. wọ́n wẹ́wẹ́wẹ́wẹ́ ní jàre wẹ́wẹ́wẹ́ ní àwọn gbogbo ẹ̀ náà ni gbogbo ẹ̀ rẹ̀. kò wá pọ̀ ni. pọ̀ ọkọ mi ẹ ǹlẹ́ o ṣé ọkọ mi mo ní kí n tiẹ̀ kawó tán náà ni kí n wá máa lọ. o ṣé kó dúró jẹun o mo ti sè é dúró jẹun. ọjọ́ ti lọ ni ọjọ́ lọ ni mà. ok Níníọlá ó ti dáa ó ṣe ó dára mọ́ ó ti dáa ó dáa ó ṣe ó dáa ó ṣe. Mami apáwó dáadáa lẹ́yìn. Níní Mami ṣó fẹ́ gbọ́ ọ̀rẹ́ ẹ ti jí ẹ lówó Janet ó ti jí ẹ lówó bẹ́ẹ̀ ni sórí kò mọ̀ pé mò ń bọ̀ lẹ́yìn tó fi mú owó yẹn báyìí tó rún sínú báàgì mo rí oorun tẹ́ẹ̀mẹ́ta sínú báàgì ẹ̀ oorun sí. Mami
Janet ó mú mi ní owó. n tí mo rí fún ṣé màá máa parọ́ ni ojú mi báyìí méjèèjì ni mo fi rí tó fi ń mú owó tó ń rún sínú báàgì ẹ̀ ó mú tẹ́ẹ̀mẹ́ta kò mọ̀ pé mo ti ń bọ̀ kò fura gan pàápàá bí mo ṣe kọjá tí mo ṣe láì ló sáré rún ìtókù sí ló sáré ṣojú bẹ́ẹ̀ ni wò wá ṣoore kò sí ní tó lè ṣe sí kò sí o Ọlọ́run ni ó ràn ẹ́ lọ́wọ́ bóyá kò pàápàá tó bá ti ń pawó kó máa dọ́gbọ́n kó sínú àpò tó bá wà nínú ṣọ́ọ̀tì tó bá wọ̀ sísàlẹ̀ tàbí nínú bra láì jẹ́ kí àwọn èèyàn mọ̀ ṣó ti yẹ ń kó ẹ lówó ṣé ò kì í fún lówó ni. mo máa ń fún lówó kí ló dé tó tún jí mi lówó. Janet kò dáa o. ènìyàn lèèyàn máa jẹ́